Ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kú àṣálẹ́ o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. A kí yín ní orúkọ Olúwa, lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó dá ọ̀run àti ayé, Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a gbé ọ̀gá ṣe ọlọ́ba fún gbogbo àsọ wípé o ṣé. Jésù Kristi gba ọpẹ́ wa. Àná inú ọ̀rọ̀ rẹ fún ti òní, Ẹ̀mí máa bá wa sọ̀rọ̀ ní ìwọ tìkára rẹ kí o sì jẹ́ ká jẹ́ ohun tí o fẹ́ kí a jẹ́, kí a lè ní ìyè nínú, kí a sì lè bọ́ ìjọba ní ìkẹyìn. Èyí ni a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí gbogbo lẹ́ẹ̀kan sí ní orúkọ Ọlọ́run tó dá ọ̀run àti ayé. Mo sọ wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ àbí ẹ kú àṣálẹ́. Ní òní, ohun tí Olúwa fi sí mi lọ́kàn láti bá wa sọ náà ni wípé ọ̀nà wo ni ò ń gbà wá oúnjẹ? Ọ̀nà wo ni ò ń gbà wá owó? Àbí ọ̀nà wo ni ò ń gbà ṣe ìtọ́jú fún ara rẹ àbí fún àwọn ará ilé rẹ? Ọ̀nà wo ni? Irú ọ̀nà wo ni? Nírú àkókò bí èyí. Ẹ jẹ́ ká sáré wo wòlíì Jeremáyà. Ìwé wòlíì Jeremáyà orí kẹtàdínlógún. Wòlíì Jeremáyà orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàlá. Ètò sábà wípé bí àparò tí sàbà lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ, ṣùgbọ́n kì í ṣe ní òdodo, yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò sì jẹ́ aṣiwèrè. Ẹ jẹ́ ká sáré lọ sínú ìwé òwe. Ìwé òwe orí 20 ẹsẹ̀ ìkẹwàá. Ìwé òwe orí 20 ẹsẹ̀ ìkẹwàá. Èyí tí ó kà báyìí wípé ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa. Ìwọ̀n mìíràn àti òṣùwọ̀n mìíràn bákan náà ni méjèèjì ṣe ìríra lójú Olúwa. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, nírú àkókò bí èyí tí olúkálùkù ti sọ ìwà ara wọn nù, olúkálùkù ti bà ara wọn jẹ́, olúkálùkù ti bà ara rẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wá owó kó yá. Èmi ò bá jẹun, kò sí tó kàn mí pẹ̀lú ẹlòmíràn. Ǹjẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé a sọ ní bí ọjọ́ mélòó sẹ́yìn wípé àwọn ènìyàn Ọlọ́run, àwọn olódodo, àwọn ẹni ìwà bí Ọlọ́run, wọ́n sì pọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Má wò wípé ènìyàn rere ti tán o. Má wò wípé gbogbo ènìyàn bákan náà ni o. Àti ẹ̀ tún dáṣà kan, ayé tún dáṣà kan, wọ́n á ní gbogbo èèyàn ló lè bí ilé bá dá. Èmi ò ṣe olè o bí ilé bá dá. Ìwọ náà wà á yàn ní wípé ò ní ṣe olè tí ilé bá dá. Nítorí náà ọ̀nà wo lò ń gbà rí owó tó ń ná lónìí nírú àkókò bí èyí? Ọ̀nà wo lò ń gbà rí owó tó fi ń ralẹ̀, tó fi ń kọ́lé yẹn? Ọ̀nà wo lò ń gbà rí owó tó fi ń sin Ọlọ́run yẹn gan, tó fi ń tọ́jú àwọn ènìyàn Ọlọ́run, tó fi ń fún wọn lówó, tó fi ń ṣe ohun rere gbogbo tó ń ṣe? Ọ̀nà wo ni? Ṣé ọ̀nà Olúwa ni? Ǹjẹ́ tí Olúwa bá wù ọ́ lénìí, tó bá lóhùn ó san lẹ́san iṣẹ́ rẹ, ǹjẹ́ wà lè kógojá? Mo rọ̀ wá o. Kí ìbínú Ọlọ́run tó dé sórí rẹ, tètè yí padà kúrò nínú àwọn ọ̀nà bá burúkú báyìí. Kò wá tọ̀ Ọlọ́run. Mo gbàdúrà lórúkọ Jésù orí ọ̀fẹ́ àtàbà láti ṣe ìfẹ́ rẹ̀. Olúwa yóò fi fún ọ lórúkọ